mà ṣe o bàbá ẹni ọdún márùnléláàádọ́rin 75 years dàwátì lẹ́kọ̀ọ́ lẹ́yìn tó tẹ̀lé mọ̀lẹ́bí rẹ̀ lọ ọgbà ilé ìwòsàn. Thomas Partey agbábọ́ọ̀lù ikọ̀ Arsenal tẹ́lẹ̀ di èrò ilé ẹjọ́ nítorí ẹ̀sùn ìfipábánilòpọ̀. Ìjọba ìpínlẹ̀ Kwara ti bẹ̀rẹ̀ sí ní fòfin gbé àwọn oníbàárà nílùú Ìlọrin olú ìlú ìpínlẹ̀ Kwara. Mo sá àsálà fún ẹ̀mí mi ni o lẹ́yìn tí ìyàwó mi dúnkokò láti dá ásíìdì sí mi lára. Ọkọ ìyàwó kan rọ ilé ẹjọ́ kó tú ìgbéyàwó àwọn ká. Akẹ́kọ̀ọ́ kan gun akẹ́kọ̀ọ́ akin ẹgbẹ́ rẹ̀ lóbìnrin lọ́bẹ nígùnkúgùn nípínlẹ̀ Delta. Ó mà ṣe o bàbá kan ẹni 70 ọdún ṣekú pa àbúrò rẹ̀ torí ogún nípínlẹ̀ Jigawa. Ilé ẹjọ́ pàṣẹ kí ilé aṣòfin pe Natasha Akpoti-Uduaghan padà sẹ́nu iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí aṣòfin. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ó mà ṣe o bàbá ẹni ọdún márùnléláàádọ́rin 75 years dàwátì lẹ́kọ̀ọ́ lẹ́yìn tó tẹ̀lé mọ̀lẹ́bí rẹ̀ lọ ọgbà ilé ìwòsàn. Bàbá kan ẹni ọdún márùnléláàádọ́rin 75 years Daniel Chukwu ti jẹ́ kíkéde pé ó dàwátì lẹ́yìn tó bá mọ̀lẹ́bí rẹ̀ lọ sí ọgbà ilé ìwòsàn ìjọba àpapọ̀ ní Yaba nípínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọmọbìnrin Onyiyese wí, ó ní bàbá ẹni tọ́jọ́ orí rẹ̀ wà láàrin 70 ọdún tẹ̀lé àwọn àti ìyá òun lọ sí ọgbà ilé ìwòsàn lọ́jọ́ 25 oṣù kẹfà ọdún 2025 fún àyẹ̀wò ètò ìlera fún àbúrò òun lọ́kùnrin. Ó sọ wípé nítorí òfin ìlànà ń tẹ̀lé ọgbà ilé ìwòsàn náà, èèyàn 2 péré ni wọ́n gbà láàyè láti wọnú wọ́ọ̀dù tí wọ́n ti máa ń dá àwọn èèyàn lóhùn ní pàjáwìrì, ìyẹn emergency ward, tí wọ́n sì ní kí bàbá àgbàlagbà náà dúró dè wọ́n níta wọ́ọ̀dù náà nígbà tí òun àti ìyá àwọn sì wọlé. Ọmọbìnrin náà ní ẹgbẹ́ ìta wọ́ọ̀dù náà ni bàbá òun jókòó sí. Ó ní kódà òun bá bàbá náà wá oúnjẹ láàrin aago 9 sí aago 10 òwúrọ̀ tí ó jẹun. Nígbà tó yá òun lọ gba ìtọ̀ àbúrò òun lọ́kùnrin lọ sí yàrá àyẹ̀wò lab tí òun sì sọ fún bàbá òun pé òun bá ra nǹkan ìpanu bọ̀ tóun bá ń darí padà bọ̀. Ṣùgbọ́n ìgbà tí òun ò fi darí padà dé òun kò rí bàbá òun níbi tó jókòó sí. Ọmọbìnrin náà sọ wípé lẹ́yìn tí àwọn wá bàbá àwọn lágbègbè náà tí àwọn kò rí, àwọn rò pé bàbá náà kú lè ti gbìyànjú láti padà lọ sí ilé ní Ẹgbẹ́dá níbi tí àwọn ìdílé náà ń gbé. Oyiye sọ wípé nígbà tí àwọn darí padà dé ilé ní ìrètí pé àwọn yóò bá bàbá àwọn nílé, ṣùgbọ́n bàbá àwọn ò tí ì darí padà dé ilé. Ó ní níṣe lòun darí padà lọ sí ọgbà ilé ìwòsàn láti fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wọn létí tí òun sì béèrè fún fọ́nrán fídíò CCTV, ṣùgbọ́n wọ́n sọ fún òun pé àwọn ẹ̀rọ ayàwòrán kámẹ́rà náà kò ṣiṣẹ́ látàrí àìsí iná agbára. Ọmọbìnrin náà sọ wípé àwọn ta iléeṣẹ́ ọlọ́pàá sábó lólobó nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó fi kún pé gbogbo ìgbìyànjú láti tọpasẹ̀ ṣàwárí bàbá àwọn tórúkọ rẹ̀ ń jẹ́ Chukwu ló já sí pàbó. Chukwu ẹni tí wọ́n sọ wípé ó ní àìsàn ẹ̀jẹ̀ ríru àti rọpárọsẹ̀ tẹ́lẹ̀ rí ni kò sábà rántí nǹkan mọ́ ṣùgbọ́n tó lè dá ara rẹ̀ mọ̀. Ó fi kún pé kódà tí bàbá náà bá gbàgbé nǹkan yóò rántí padà ní kò pẹ́. Ó lè sọ̀rọ̀ tẹ̀lé ìlànà à ń tẹ̀lé, ó lè rìn àmọ́ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ní ìrìn bàbá náà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti gbọ́ látọ̀dọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin lórí ọ̀rọ̀ náà ló já sí pàbó. Gbogbo ẹ̀yin olùgbọ́ wa, a ò ní dàwátì o láṣẹ Ìlédùà. Akẹ́kọ̀ọ́ kan gun akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ rẹ̀ lóbìnrin lọ́bẹ nígùnkúgùn nípínlẹ̀ Delta. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti náwó gan afurasí kan tí wọ́n mọ orúkọ rẹ̀ sí Prince fẹ̀sùn pé ó gún akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Peace lọ́gbà iléèwé gíga fásitì ìmọ̀ ẹ̀rọ ìpínlẹ̀ Delta. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Bright Edafe sọ èyí di mímọ̀ nínú fídíò kan tó gbé sójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday. Gẹ́gẹ́ bí Edafe ṣe wí, afurasí náà ló di ìhámọ́ra pẹ̀lú ọ̀bẹ ilé ìdáná tó sì tan olùfarakásá náà tí í ṣe akẹ́kọ̀ọ́bìnrin tó wà nípele àkọ́kọ́ 100 level wọnú ilé kan tó wà nínú ọgbà iléèwé gíga náà. Níbẹ̀ ló ti gún akẹ́kọ̀ọ́bìnrin náà lẹ́ẹ̀mejì lọ́rùn àti láyà lọ́jọ́ 14 oṣù kẹfà. Lẹ́yìn tó ṣọṣẹ́ láabi náà tán níṣẹ́ ló mú fóònù arábìnrin náà tó sì fi pe bàbá ọmọbìnrin ọ̀hún pé wọ́n ti jí ọmọbìnrin rẹ̀ gbé o, pé kí wọ́n san mílíọ̀nù 2 náírà owó ìtanràn kí ọmọbìnrin náà lè rí ìtúsílẹ̀ òmìnira gbà. Níṣe ni afurasí náà tún pè padà kí wọ́n kọ́kọ́
fi ẹgbẹ̀rún lọ́nà 200 owó náírà ránṣẹ́ ná gẹ́gẹ́ bí owó àkọsànsílẹ̀. Àkókò tó ń bá bàbá ọmọbìnrin náà sọ̀rọ̀ lórí fóònù kò mọ̀ pé ọmọbìnrin náà kò tíì kú. Ẹ̀dá fẹ́ jẹ́ kó di mímọ̀ pé nígbà tí Peace sì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run, níṣe ni ọmọbìnrin ọ̀hún mẹ́nuba orúkọ ọ̀rẹ́ rẹ̀ náà tó gún lọ́bẹ. Lórí èyí ni àwọn alábòójútó aláṣẹ iléèwé gíga náà ṣe bẹ̀rẹ̀ sí ní wá afurasí ọ̀hún tí ọwọ́ pálábá rẹ̀ sì ṣẹ́gi tí wọ́n sì fi gbóòròfin gbé afurasí ọ̀daràn náà. Prince, ẹni tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò, jẹ́wọ́ nínú fídíò náà pé òun ti mọ olùfarakásá náà fún oṣù kan ṣáájú kóhun tó ní kó wá sí ilé tó wà nínú ọgbà iléèwé gíga náà. Afurasí náà gbà pé òun wọnú ilé náà lọ pẹ̀lú ọ̀bẹ lójúnà láti ṣekú pa Peace kí òun bá lè rí owó ìtanràn gbà lọ́wọ́ bàbá akẹ́kọ̀ọ́bìnrin náà. Ó mà ṣe o. Afurasí ọ̀hún sọ wípé olùfarakásá ọ̀hún kò sí nǹkan kan fóun. Ó ní nígbà tí àwọn ríra lọ́jọ́ náà, àwọn kan ń jíròrò nípa ohun tó ń lọ níléèwé náà àti bí wọ́n ṣe ń kó àwọn lọ sí Warri. Afurasí náà sọ wípé ó ṣí ẹ̀rọ fóònù rẹ̀ fóun ṣáájú kóhun tó gún nígùnkúgùn. Akoto òṣùwọ̀n tí òun fẹ́ kí bàbá ọmọbìnrin náà fowó ránṣẹ́ sí ló jẹ́ ti tọ̀rẹ́ òun tó wà lẹ́kọ̀ọ́. Òun sì ti fẹ́ sọ fún un pé owó kan ti wọlé sínú akoto òṣùwọ̀n rẹ̀. Ẹ̀dá fẹ́ jẹ́ kó di mímọ̀ pé Prince yóò jẹ́ títàrí lọ ilé ẹjọ́, yóò sì fojú winá òfin. Wọ́n sì fi dá mọ̀lẹ́bí Peace lójú pé ọmọbìnrin wọn yóò rí ìdájọ́ òdodo gbà. Ìjọba ìpínlẹ̀ Kwara ti bẹ̀rẹ̀ sí ní fòfin gbé àwọn oníbàárà nílùú Ìlọrin, olú ìlú ìpínlẹ̀ Kwara. Àwọn oníbàárà kí oníbàárà tí wọ́n bá rí láwọn agbègbè lójú pópó nígboro ìlú Ìlọrin gbígbé ní ìjọba ìpínlẹ̀ náà ń gbé wọn báyìí. Ìgbésẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ní bí ọjọ́ díẹ̀ sẹ́yìn. Bí wọ́n sì ṣe ń gbé àwọn oníbàárà yìí ni a gbọ́ pé wọ́n ń gbé wọn re ilé ẹjọ́ alágbèéká tí wọ́n sì ń ṣèdájọ́ wọn lójú ẹsẹ̀. Bí àwọn kan ṣe ń rí ẹ̀wọ̀n he náà ni ìdájọ́ àwọn kan jẹ́ iṣẹ́ ìlú, community service. Nínú ìròyìn kan lórí ayélujára láti rí kà pé kọmíṣánná fún ètò ìdàgbàsókè social development fún ìpínlẹ̀ ọ̀hún, Hajia Mariam Imam, ló ṣáájú àwọn ẹ̀ṣọ́ ìjọba láti lé gbogbo àwọn oníbàárà náà. Kódà ìròyìn ọ̀hún gbé pé ó ti tó oníbàárà 66 àti ọkùnrin àti obìnrin tó fi mọ́ àwọn ọmọdé ni wọ́n ti fòfin gbé látìgbà tí ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ọ̀hún. Ìjọba Kwara ṣàlàyé ìdí tó fi ń fòfin gbé àwọn oníbàárà. Lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 1 oṣù keje, àwọn akọ̀ròyìn BBC Yorùbá kàn sí ẹ̀ka tó ń rí ṣètò ìdàgbàsókè láti mọ ìdí pàtó tán fi ń kó àwọn oníbàárà kúrò nílẹ̀ àti láti mọ̀ bóyá ìgbésẹ̀ náà tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀ àbí kò tẹ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú akọ̀wé àgbà permanent secretary ẹ̀ka náà, alàgbà Àyànwálé Peter Káyọ̀dé sọ pé aráàlú ni àwọn oníbàárà, àwọn náà sì ní ẹ̀tọ́, kì í sì ṣe pé ìjọba ń tẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀. Ìdí pàtàkì tí ìjọba fi kó wọn kúrò lójú pópó lára rẹ̀ ni pé tí àwọn èèyàn bá wo àwọn agbègbè kan bíi Ìgèrè Álímì, airport, post office, gáréèjì Ọ̀fà, táǹkẹ̀ àti àwọn ibòmíì, ó ní àwọn èèyàn ò rí pé àwọn agbègbè yìí jẹ́ ibi tí ìjọba ń bójú tó tí wọ́n sì náwó ribiribi lé lórí. Ṣùgbọ́n àwọn oníbàárà wọ̀nyí tí àwọn èèyàn bá wo abẹ́ afárá táǹkẹ̀, wọ́n ti sọ ibẹ̀ di ilé. Ní ọ̀pọ̀ ìgbà ìgbọ̀nsẹ̀ ni wọ́n fi ń ba ibẹ̀ jẹ́. Wọ́n tún sọ ibẹ̀ di ibi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ àti ẹsẹ̀ ti ń ṣẹlẹ̀ lórí pé wọ́n ń tọrọ báárà. Àwọn mìíràn ajánà mọ́ mọ́tò lẹ́nu. Ìdí mìíràn ni pé ọ̀pọ̀ wọn ni wọ́n ń ṣe agbódegbà fún àwọn olè tí wọ́n ń kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ní ọdún tó kọjá, wọ́n ní àwọn mú nínú wọn ọ̀pọ̀ làwọn bá àwọn ohun ìjà olóró bíi ọ̀bẹ, àdá, oríṣiríṣi oògùn lọ́wọ́ wọn. Ó ní kí ni àwọn oníbàárà ń ṣe pẹ̀lú ọ̀bẹ, kí ni wọ́n ń fi àdá ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyẹn làwọn kó lọ àgọ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí ẹ̀rí. Ó ní ìyẹn nìkan kọ́, ọ̀pọ̀ ìgbà ni ẹ̀rù máa ń ba èèyàn pẹ̀lú bí àwọn oníbàárà yìí ṣe múra lójú pópó. Gẹ́gẹ́ bí ìròyìn lórí ìkànnì BBC, wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú àwọn olórí àwọn oníbàárà. Wọ́n ní wọ́n lè dúró ní àwọn agbègbè ọjà ọba sí Gàmbàrí títí dé Ìpátá. Wọ́n sì fọkàn wọn balẹ̀ pé àwọn ò máa kàn sí wọn pẹ̀lú àwọn ohun ìgbáyégbádùn tí ìjọba bá ń ṣe. Àwọn sì ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́.
ó ní àwọn ò ṣe èyí nítorí àwọn tó lápá tó lẹ́sẹ̀ tí nǹkan kan ò ṣe. Ìjọba ní kán lọ wáṣẹ́ ṣe tàbí kán lọ kọ́ṣẹ́ tàbí kán lọ dáko. Ìjọba ti pèsè ibi ẹ̀kọ́ṣẹ́ ìmọ̀ nípa ẹ̀rọ, bẹ́ẹ̀ sì ni wọ́n pèsè àwọn ohun ìdáko lọ́fẹ̀ẹ́ fáwọn tó bá fẹ́ dáko. Fún ìdí èyí, ó ní òun ò rí àwáwí fún àwọn tó lápá lẹ́sẹ̀ láti máa tọrọ bárà. Ó ní àwọn tí àwọn náwó gan tí àwọn sì ń wọ́ lọ ilé ẹjọ́ jẹ́ àwọn tí àwọn mú lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n sì ń tàpá sófin. Ìjìyà wọn nílé ẹjọ́ sì dá lórí bí ẹ̀ṣẹ̀ wọn bá ṣe tóbi tó. Ilé ẹjọ́ rán àwọn míì lẹ́wọ̀n, àwọn míì sì ń jẹ iṣẹ́ ìlú community service lásán. Ohun tí ìjọba ń sọ ni pé àwọn ò fẹ́ oníbàárà ní àwọn agbègbè tí àwọn ti dárúkọ ṣáájú, ṣùgbọ́n kò sí ẹ̀ṣẹ̀ tí wọ́n bá wà ní àwọn ibi tí ìjọba ní wọ́n lè dúró sí. Mo sàsálà fún ẹ̀mí mi ni o. Lẹ́yìn tí ìyàwó mi dúnkokò láti dá ásìdì sí mi lára, ọkọ ìyàwó kan rọ ilé ẹjọ́ kó tú ìgbéyàwó àwọn ká. Oríṣiríṣi. Ilé ẹjọ́ Grade A Customary Court Mapo tó wà nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sún ẹjọ́ ìyapa láàrin tọkọtaya tí arákùnrin kan Alábí gbé wá síwájú rẹ̀ tako ìyàwó rẹ̀ Aishat, ẹni tó fẹ̀sùn sísorí kunkun sọ́kọ àti èébú ẹnu kan. Alábí sọ fún ilé ẹjọ́ nínú ẹ̀rí rẹ̀ pé Aishat kò gbọ́ràn sí àmọ̀ràn òun rárá àti pé ó ń tàpá sí àṣẹ òun bó ti wù ú. Olùfẹjọ́sùn tún fi kún pé olùjẹ́jọ́ náà ti ṣe ìyàwó òun ní ahọ́n apanirun àti pé kò dẹ́kun pípa èébú àti rírọ òjò èpè lé òun lórí tì. Alábí sọ síwájú sí pé òun filé sílẹ̀ ni o lẹ́yìn tí Aishat dúnkokò láti dá ásìdì sóhun lára. Alábí sọ fún ilé ẹjọ́ pé kò sí ààbò fún ẹ̀mí òun, inú ewu lòun wà pẹ̀lú ìyàwó òun lábẹ́ òrùlé kan náà pẹ̀lú òun. Nítorí náà ó rọ ilé ẹjọ́ láti fòpin sí ìbáṣepọ̀ àwọn, kí ilé ẹjọ́ tú ìgbéyàwó àwọn ká, kí wọ́n sì fún òun lọ́mọ kan péré táwọn bí láti tọ́jú. Aishat tako gbogbo ẹ̀sùn tí ọkọ rẹ̀ fi kàn án, ṣùgbọ́n tó gbà pé kí ilé ẹjọ́ tú ìgbéyàwó àwọn ká. Ó sọ fún ilé ẹjọ́ pé ọkọ òun pàṣẹ fún òun kí òun bẹ̀rẹ̀ sí ní máa bo ara òun látòrí dé ìsàlẹ̀ nígbàkúgbà tóun bá ń jáde lọ síta. Olùjẹ́jọ́ náà tún kọ̀ jálẹ̀, kò gbà kí ọmọ wọn wà lábẹ́ òrùlé olùfẹjọ́sùn láti máa ṣètọ́jú ọmọ wọn. Alábí nínú ẹ̀rí rẹ̀ sọ fún adájọ́ pé òun kò nífẹ̀ẹ́ sí ìgbéyàwó àwọn mọ́. Ó rọ ilé ẹjọ́ kó kéde kí ìpínyà wáyé láàrin òun àti ìyàwó òun. Ó ní èèyàn jẹ́jẹ́ ni Aishat nígbà tí àwọn kọ́kọ́ pàdé, ṣùgbọ́n ó di aya tó máa ń sorí kunkun sọ́kọ lẹ́yìn tó kó wọlé pẹ̀lú òun tán. Alábí ní òun san owó orí rẹ̀ àmọ́ àwọn kò ṣe ìnáwó ètò ayẹyẹ ìgbéyàwó. Ó ní Aishat ò gbọ́ràn sóhun lẹ́nu, níṣe ló bẹ̀rẹ̀ sí ṣìwàwù ní kò pẹ́ tí àwọn jọ bẹ̀rẹ̀ sí ní gbé papọ̀. Kò bọ̀wọ̀ fún òun, níṣe ló tún máa ń tàpá sí àṣẹ òun bó bá ti wù ú. Alábí ní àwọn ti ní èdè àìyedè àríyànjiyàn rí tí ìyàwó òun sì bẹ̀rẹ̀ sí ní dúnkokò láti da ásìdì sóhun lára. Níṣe lòun kúrò nílé fún sàsálà fún ẹ̀mí ara òun. Ìyàwó náà bá sọ tiẹ̀ lẹ́yìn atótónu ọkọ ní ìyàwó bá ní ó fóun lóyún ní kò pẹ́ tí àwọn pàdé, òun sì bẹ̀rẹ̀ sí ní gbé papọ̀ pẹ̀lú rẹ̀. Aishat ní irọ́ lọkọ òun pa pé ó san owó orí òun. Ó ní àwọn ò ṣe ìnáwó ayẹyẹ ètò ìgbéyàwó kankan, kódà àwọn òbí àwọn kò mọ̀ sí ìbáṣepọ̀ tó ń bẹ láàrin àwọn. Ìyàwó ní nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní gbé papọ̀ ló ṣẹ̀ṣẹ̀ fi bó ṣe jẹ́ hàn òun. Níṣe ló máa ń bá òun jà tóun bá hùwà tako ìfẹ́ rẹ̀, kì í sì fẹ́ gbọ́ tẹnu òun rárá bó ti wulẹ̀ kó mọ̀. Kódà nígbà mìíràn tóun bá jàre ṣe ohun tó tọ́. Ìyàwó rọ ilé ẹjọ́ kí wọ́n yọ̀ǹda àwọn ọmọ fún òun nítorí pé òun lòun ti ń ṣètọ́jú wọn láti ìgbà yìí, òun lòun sì rán wọn lọ ilé ìwé láti ìgbà tó ti pa àwọn tì. Ó ní owó tóun rí níbi iṣẹ́ okòwò òun lòun fi ń ṣètọ́jú àwọn ọmọ. Ààrẹ ilé ẹjọ́ náà abilékọ SM Akíntayọ̀ lẹ́yìn tó gbọ́ atótónu tọkọtìyàwó tán sún ìgbẹ́jọ́ náà síwájú fún ìdájọ́. Ó mà ṣe o, bàbá kan ẹni 70 ọdún ṣekú pa àbúrò rẹ̀ torí ogún nípínlẹ̀ Jigawa. Iléeṣẹ́ ọlọ́pàá ti náwó gan bàbá kan ẹni 70 ọdún Adamu Yakubu fẹ̀sùn pé ó ṣekú pa àbúrò rẹ̀ lóbìnrin Anatu Hashim ẹni ọdún 45 lákòókò aáwọ̀ ìjà ìfànfà tó wáyé láàrin wọn lórí ogún mọ̀lẹ́bí. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lábúlé Galandachi níjọba ìbílẹ̀ Dutse ní dédé aago 3:30 ọ̀sán lọ́jọ́ Ajé Monday. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà
Adam sọ wípé afurasí náà ló la igi mọ́ àbúrò rẹ̀ lóbìnrin lórí lákòókò ìjà ìfàǹfà tó gbóná jẹun lórí ogún mọ̀lẹ́bí pínpín. Gẹ́gẹ́ bí Adam ṣe wí, èdè àìyedè àríyànjiyàn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó yọrí sí wàhálà ṣíṣèkọlù síra ẹni. Lẹ́yìn ìṣèkọlù ọ̀hún, Anatu ló fi ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé sílẹ̀ láì lókun tó sì ṣubú lulẹ̀ nígbà tó dé ilé ọkọ rẹ̀. Kíámọ́sá ni wọ́n gbé dìgbàdìgbà lọ ọgbà ilé ìwòsàn Dussey níbi tí wọ́n ti kéde rẹ̀ pé ó ti dágbére fáyé. Adam fìdí ìfigbóròfin gbé afurasí náà múlẹ̀ pé ó ti wà láhàámọ́ àgọ́ ọlọ́pàá ó sì ti ń ṣèrànwọ́ fáwọn agbófinró olùwádìí ìfimúfínlẹ̀. Ó sọ wípé ohun ìjà náà tó lò láti fi ṣèkọlù ọ̀hún ti jẹ́ sísàwárí wọ́n sì ti fi pamọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí. Ó fi kún pé Yakubu yóò jẹ́ títàrí lọ ilé-ẹjọ́ lẹ́yìn ìwádìí ìfimúfínlẹ̀. Thomas Partey agbábọ́ọ̀lù ikọ̀ Arsenal tẹ́lẹ̀ di èrò ilé-ẹjọ́ nítorí ẹ̀sùn ìfipábánilòpọ̀. Àwọn obìnrin fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ kan agbábọ́ọ̀lù fún ikọ̀ Arsenal tẹ́lẹ̀ rí Thomas Partey. Ẹ̀sùn ọ̀hún tó pín sí ọ̀nà márùn-ún ni wọ́n ló wáyé láàrin ọdún 2021 sí 2022 gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ. Àwọn obìnrin mẹ́ta ló fi ẹ̀sùn ọ̀hún kan Thomas. Obìnrin àkọ́kọ́ fi ẹ̀sùn méjì tó ní í ṣe pẹ̀lú ìfipábánilòpọ̀ kàn. Obìnrin kejì fi ẹ̀sùn mẹ́ta kàn lórí ọ̀rọ̀ kan náà nígbà tí obìnrin kẹta fi ẹ̀sùn ẹyọ kan ṣoṣo kàn. Agbábọ́ọ̀lù ọ̀hún tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana sọ pé òun kò jẹ̀bi èyíkéyìí ẹ̀sùn tí wọ́n fi kan òun àti pé tọwọ́ tẹsẹ̀ ni òun fi gba àǹfààní láti fọ orúkọ òun mọ́. Ọjọ́ Ajé Monday tó kọjá ni ẹni ọdún 22 ọ̀hún parí iṣẹ́ rẹ̀ pẹ̀lú ikọ̀ Arsenal lẹ́yìn tó ti gbá bọ́ọ̀lù fún wọn láti ọdún 2020. Àwọn ẹ̀sùn náà jẹyọ lẹ́yìn tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe ìwádìí láti oṣù kejì ọdún 2022 tí àwọn ọlọ́pàá kọ́kọ́ gba ìwé ìfisùn lórí ìfipábánilòpọ̀. Ẹni tó darí ikọ̀ ìwádìí náà, Andy Furphy, sọ pé ohun tó jẹ àwọn lógún ni pípèsè àtìlẹ́yìn fún àwọn obìnrin tó ti yọjú láti jẹ́rìí lórí àwọn ẹ̀sùn ọ̀hún. Wọ́n rọ ẹnikẹ́ni tó bá ní ohunkóhun láti ṣe pẹ̀lú ẹjọ́ yìí tàbí tó ní àwọn nǹkan tó lè ran àwọn lọ́wọ́ láti yọjú sí àwọn. Ọjọ́ 5 oṣù kẹjọ ni Thomas yóò yọjú sí ilé-ẹjọ́ magistrate tó wà ní Westminster. Nínú àtẹ̀jáde kan tí agbẹjọ́rò rẹ̀ Jenny fi síta ló ti sọ pé Thomas Partey sọ pé òun kò jẹ̀bi ẹ̀sùn kankan. Fún ọdún 3 ló fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lásìkò ìwádìí wọn. Ó sì ti ṣetán láti wí àwíjàre rẹ̀. Bákan náà ni agbẹjọ́rò náà sọ pé oníbàárà òun kò ní lè sọ̀rọ̀ lórí àwọn ẹ̀sùn náà nítorí pé ó ti di ọ̀rọ̀ ilé-ẹjọ́. Ọdún 2020 ni Thomas Partey kúrò ní Atletico Madrid tó sì darapọ̀ mọ́ ikọ̀ Arsenal pẹ̀lú 45.3 million euro nínú oṣù kẹwàá ọdún 2020. Ìgbà 45 ló kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ fún wọn. Ó sì gbá bọ́ọ̀lù sínú àwọ̀n ní ìgbà 4. Partey farahàn ní ìdíje Champions League ní ìgbà 12. Yàtọ̀ sí Arsenal, Partey tún gbá bọ́ọ̀lù fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ghana Black Stars. Ilé-ẹjọ́ pàṣẹ kí ilé aṣòfin pe Natasha Akpoti-Uduaghan padà sẹ́nu iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí aṣòfin. Ilé-ẹjọ́ gíga kan nílùú Àbújá ti pàṣẹ pé kí wọ́n dá sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi Natasha Akpoti-Uduaghan padà sẹ́nu iṣẹ́ rẹ̀ lẹ́yìn tí ilé aṣòfin náà ní kó lọ rọ́kún nílé fún oṣù 6 gbáko. Nígbà tó ń gbé ìdájọ́ náà kalẹ̀, onídàájọ́ Binta Nyako sọ pé oṣù 6 tí wọ́n ní kó lọ rọ́kún nílé ti pọ̀ jù. Nyako ní gẹ́gẹ́ bí abala 142 òfin tó sọ nípa àǹfààní àwọn aṣòfin ṣe sọ, ìjìyà tí wọ́n fún aṣòfin náà kò tọ́. Adájọ́ ọ̀hún fi kún pé kò tọ́ kí ẹkùn ìdìbò tí Natasha ń ṣojú wà ní àìsí aṣojú kankan nílé ìgbìmọ̀ aṣòfin Nàìjíríà. Ẹ̀wẹ̀, ilé ẹjọ́ ọ̀hún sọ pé Natasha jẹ̀bi títàpá sí òfin ilé ẹjọ́ nítorí bó ṣe fi ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin Godswill Akpabio ṣeré lásìkò tó gbé sójú òpó ayélujára mọ̀mímọ́ Facebook rẹ̀ nígbà tí ìgbẹ́jọ́ ọ̀hún lọ lọ́wọ́. Fún ìdí èyí, adájọ́ náà ní ó gbọ́dọ̀ san owó ìtanràn tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù 5 náírà fún ilé ẹjọ́. Adájọ́ fi kún pé Natasha gbọ́dọ̀ kọ ìwé ẹ̀bẹ̀ lójú òpó Facebook rẹ̀ àti nínú ìwé ìròyìn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbajúmọ̀ ní Nàìjíríà. Ó ní ó gbọ́dọ̀ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí láàrin ọjọ́ 7 péré lẹ́yìn ìdájọ́ náà. Agbẹjọ́rò tó ṣojú ilé aṣòfin Paul Dauda San sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn yóò ṣe àgbéyẹ̀wò ìwé ìdájọ́ náà dáadáa kí àwọn lè mọ ìgbésẹ̀ tó kàn láti gbé.
ó ní obiter dictum ni wọ́n ń pe ìdájọ́ tí adájọ́ gbé kalẹ̀ èyí tó túmọ̀ sí pé ìmọ̀ràn tàbí àbá lásán ni adájọ́ gbà lórí pé ọjọ́ tí wọ́n ní kí sẹ́nítọ̀ Àpótí fi jókòó sílé ti pọ̀ jù. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ kò tí ì sí ẹni tó lè sọ ìgbésẹ̀ tí àwọn agbẹjọ́rò tó sojú Àpótí Uduaghan yóò gbé lẹ́yìn ìdájọ́. Ìdí ni pé wọ́n kọ̀ láti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ àmọ́ ṣá akọ̀ròyìn sọ pé ojú wọn kọ́rẹ́ lọ́wọ́ lẹ́yìn ìdájọ́ náà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.